bí ó ṣe ti okó bọ̀ mí nídìí látẹ̀yìn tó fún mi ní alájá jẹ lára mi bẹ̀rẹ̀ sí ní gbóná. Àǹtí Ṣeun, mi ò mọ̀ pé alájá a máa mú ni lára gbóná. Látọdún tí mo ti fi ọkọ mi more than 16 years. Àǹtí Ṣeun, mi ò fẹ́ sọ accurate years ni o. Mo ti fi ọkọ mi nísìnyí. Ó ti pẹ́ o. Àkọ́bí wa ti wà ní school. Kẹ́lẹ̀ mọ̀ pọ́jọ́ ti pẹ́ gan. Ọkọ mi ò sí alájá fún mi. Rí. Nígbà tí ọkọ mi ṣiṣẹ́ lọ́tùn lósì, tipátipá ní fi ń bá mi lájọṣepọ̀. Ní ìsinyìí tó kó rẹ̀ ò wá ṣiṣẹ́ mọ́, ló wá bẹ̀rẹ̀ sí ní sọ mi lápá ló ń sọ mi lẹ́sẹ̀. Àǹtí Ṣeun, ẹ kú ilé. Ṣó lápá bí àwọn ò fẹ́ kó gbà pé òótọ́ ni. A dẹ̀ ṣe páàtì mọ́. Àmọ́ bíbá ẹ̀kọ́ la ti ń parí ẹ̀ lọ sórí YouTube wa, Ògbẹ́nutọ́ TV. Ibẹ̀ ló ti máa wo gbogbo ẹ̀ tán. Àmọ́ apá bí àwọn ò fẹ́ kó gbà wá gbọ́. Irọ́ là wá ń pa. Arábìnrin kan ló sọ fún mi pé ní ọjọ́ tí man friend àwọn bá wọn ṣe alájá. Wọ́n náà ti Ṣeun. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan? Mi ò rò láyé mi wípé ọkùnrin mi lè gun orí mi. Àmọ́ èyí tí mo ti bẹ̀rẹ̀ yìí, ẹni tó bá ní kí n dúró, fẹ́sàn kì í wọ̀ ọmọdé igbákejì ìjókòó. Èpè burúkú ní ìmọ̀ ṣẹ́ fún ẹ̀dá bẹ́ẹ̀. Torí mi kò mọ̀ pé kó dùn tó báyìí. Ní àtúntò tá a ti bí mi sílé ayé, n ò gbádùn okó. Ọkọ mi kọ́ ló dis virgin mi o. Àmọ́ ọkọ mi ni mo bí àkọ́bí mi fún. Ó ní mo bí àkọ́bí mi fún. Mi ò lọ́kọ méjì, òun nìkan ni mo ní. Mi ò sì ní ìkọ̀sílẹ̀. Nítorí pé kí ni? Ẹlẹ́lẹ́ni ò ní jẹ iṣẹ́ mi. Ọkọ mi pàdé mi lọ́dọ̀ ẹ̀gbọ́n àǹtí mi kan ló ti pàdé mi. Àìmọye àwọn ọkùnrin tó pọ̀ tán láwọn fẹ́ fẹ́ mi. Táǹtí mi ni mi ò gbọdọ̀ fẹ́. Torí gbà tí mo déètì ọkùnrin kan, tí yẹn ṣe báṣabàṣá, àǹtí mi ni táwọn ọkùnrin kan wá tí mo dọ́dọ̀ àǹtí mi. Ilé ìbá wa àǹtí mi ní kí n má fẹ́. Tẹ́lẹ̀ ìbá wa àǹtí mi ní kí n má fẹ́. Nígbà tó ọkọ mi wá, àǹtí mi ní kí n fẹ́. Mo wò pé ọmọkùnrin yìí sanra. Ọmọkùnrin tó ní kùn tó báyìí. Àwọn eléyìí wọ́n ní kí n má ṣe bẹ́ẹ̀ pé ó máa tọ́jú mi. Ọkùnrin gidi ni. Gbọ́dọ̀ tó ń lówó lọ́wọ́. Àǹtí Ṣeun, kì í ṣe pé bí mo ṣe rọ́kọ mi, mo ṣe nífẹ̀ẹ́. Mo gbà mọ́ra bẹ́ẹ̀ ni because ikùn ẹ̀ tóbi. Ó tún jọ́kùnrin kan tó pé ó lówó lọ́wọ́ àwọn èèyàn máa ń ṣùgbà ẹ̀, wọ́n máa ń ṣùgbà ẹ̀ gan. Àwọn ọkùnrin tó máa tí pé tọ́wọ́ rí àwọn tí wọ́n ń bá rìn, àwọn tí wọ́n tó wọn náà máa ń bá rìn. Àwọn tí ó pé àwọn náà máa mara sọ sáwọn yẹn lọ́rùn, ṣe gbogbo ẹ̀, ká máa ṣe fàájì, ká máa ṣe gbogbo ẹ̀. Irú ẹ̀ bẹ́ẹ̀ lọkọ mi jẹ́. Bó sì fẹ́. Àǹtí mi ní ká fẹ́. Àǹtí mi ní kí n fẹ́, mo fẹ́. Ọkọ mi fẹ́ mi. Àǹtí Ṣeun, ó wọlé ọkọ lọ́dọ̀ ọkọ mi. Ọkọ mi bá mi lájọṣepọ̀. Tó bá sì máa wọlé wá bá mi lájọṣepọ̀. Wúrí. Kò sí pé bí ó fẹ́ bá mi ṣeré pé yàtọ̀ tí ká jètè, ká kẹnu bọ́ra wa lẹ́nu, kó lá mi kí n lá. Kò sí lọ́dọ̀ ọkọ mi o. Gbogbo àwọn yẹn mo máa ń fetí gbọ́ ni. Mo máa ń fetí gbọ́ ni. Kò ṣẹlẹ̀ sí mi rí. Kódà mi mọ̀ pé èèyàn máa ń dà. Àfi ìgbà tí mo pàdé ọmọkùnrin tèmi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de. Tọkọ mi bá ti dé, tó bá ti má ti sùn báyìí, ọ̀pọ̀ ìgbà àjọ sùn mi kankan náà, èmi nìkan ni mo ń dá sùn. Tó bá dẹ̀ máa dé mi láti kó fẹ́ bá mi lájọṣepọ̀, akọ̀dé rúrí, ó ti fọ́ra mi lára, ṣe kí nìkan ọkọ mi ti lọ. Ó ti fọ́ra mi lára sí ọkọ mi ti lọ. Irú ayé wò lè lè bá. Ọkùnrin tó ní báyọ̀ lájọṣepọ̀, tó kò máa ṣe rúrí, ṣẹ̀mọ̀, kò ṣe sọ pé nǹkan tó ń ṣe yìí, báyìí, kò ṣe sọ. Nígbà tó yá, ó sọ fún àǹtí mi, wípé ọmọkùnrin yìí, bó ṣe ń ṣe yìí, kí bá mi lájọṣepọ̀ dáadáa, kí súnmọ́ mi dáadáa. Ọkọ pé tó bá ti dé bó ṣe èmi fílẹ̀ pé bó ṣe mọ̀ ṣe sínú ẹ̀ pé màá wá ti yá màá kọ́. Ibi náà kò sí pé mi náà mọ̀ ṣe bẹ́ẹ̀ bọ́. At least mo ṣáà ti jábàálé, mo ti ń bá èèyàn sùn kí n tó pàdé ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ti ní boyfriend kí n tó pàdé ẹ̀. Mo ti fẹ́ àwọn èèyàn kí n tó pàdé ẹ̀. Kò ní tó báyìí. Àti mo sáà ní pé kí n ní sùúrù pé ó máa change ṣe mọ̀ kí nìkan. Àjọṣe bẹ́ẹ̀. Àṣé wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn. Mo bí màá àkọ́bí. Mo bí màá èkejì. Mo wá jẹ́ nìkan tó pé mo máa sáré lóyún lọ́mọ mi. Tọkọ mi bá ti dé tó fẹ́ bá mi lájọṣepọ̀ báyìí. Tó bá fọwọ́ ra mi lára báyìí. Nǹkan ọmọkùnrin ẹ̀ sì kéré. Bọ̀ àǹtí mi ẹ̀ ṣàní kí n dúró síbẹ̀ kí n máa ṣe. Àmọ́ mi lè sọ fún àǹtí mi ẹ̀ pé nǹkan ọmọkùnrin ẹ̀ kéré o.
mi lè sọ fún wọn o tí bá ń complain pé kò ṣe dáadáa wọn ní ṣé o ṣókó ló fẹ́ jẹ ni ṣé ìbálòpọ̀ ibo ló ṣáà ti bímọ tí kò bá ti lè dọmọ ó ti kúrò ní kíní kan àti ẹ believe pé tó yẹn bá ti lè dóko tó ti lè dọmọ èèyàn ti má rí nìyẹn so mo á bí ọgbà tí mo bí àkọ́bí kò pẹ́ sígbà yẹn náà ó bá mi lájọṣepọ̀ kò síbi kejì so mo tètè lóyún láti ìgbà yẹn bá mi lájọṣepọ̀ tán fúnra ẹ̀ ní ó yọ oògùn tí ò ń jẹ́ kéèyàn lóyún ní òmò tí bọ́ mi lẹ́nu ọ̀yà ló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 l
ó wá àjọjọ́ kan èmọ̀ tí mo bá ti ń dàgbà sí náà máa rí àwọn ọ̀rẹ́ bó tá à ń sọ èmi ìlẹ́ni tí mò ń fẹ́ o mi ìlẹ́ni kankan tí mò ń dé tí o torí pé mo bìlí pé tóbi wà ní ọkọ kó máa ṣe ṣìnà èmi ò fara mọ́ níbi pé wàhálà yìí ti ń fún mi ní high blood pressure wàhálà yìí ó ti ń fún mi ní high blood pressure ó ti ń fún mi lẹ́jẹ̀ rúru bẹ́ẹ̀ ni àwọn èmi ọmọ kékeré kó sọ pé mo ní high blood pressure mi ò ní kankan tó múnú mi dùn tábàjọ bóyá ọkùnrin àtòbìnrin jẹjọ ń ṣeré pánu lé ọjọ́ ń ṣàwàdà nóò a máa jẹ kúndúrú ni irú ọkùnrin wọlé ó máa ṣeré ń ta o tó bá múra nísìnyí ó lè wà ń ta pẹ̀lú àwọn èèyàn wá ṣe fàájì wọ́n máa ṣe oríṣiríṣi bí ẹ pálọ̀ ọkọ̀ òun lè mu fóònù ọtí ó mu dẹ́ndẹ́kùn ní ọtí tó bá mu ọtí báyìí pressure ọtí ẹ̀ ní tó fi ń ṣe pleasure nìyẹn ọtí ni pleasure ọtí ẹ̀ ó dẹ̀ fóònù ní pleasure ọtí ẹ̀ ó ń fóònù ní pressure ó lóun sáwọn pé oúnjẹ yẹn wá ní ọ̀hún rẹ̀ sọ pé wọ́n á sọ̀rọ̀ oúnjẹ yẹn ní yájọsà tóun lọ ó ní nǹkan jẹ́ ọkọ̀ òun súnmọ́ ó lóun sọ ní tì gbogbo ọgbọ́n táwọn yẹn sọ pé wọ́n ń lò ó ní bóun ṣe ká ọgbọ́n yẹn sórí nìyẹn òun bá wọ ẹ̀pọ̀ tó dalẹ̀ ọkọ̀ òun wá sun yàrá tí òun ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìyẹn òun bá fọwọ́ra lára ní kíní tán wà bá ní kò jẹ́ káwọn lọ sí inú yàrá inú òun ti dùn báwọn ṣe wọ yàrá olóògùn bá ní babalágbẹ́já mọ̀jà ṣe onírú yẹn ẹjá ṣe èyí tá a máa bẹ̀rẹ̀ olóògùn bá bẹ̀rẹ̀ ó bá ní kí lélẹ̀ ó ní etí ìbò látẹ̀yìn yẹn ni èsì tó kó bọ̀ látẹ̀yìn ó ní irú èwo nìyẹn bó láti tó kó bọ̀ látẹ̀yìn tí bọ̀ látẹ̀yìn òun ò lè tí bọ̀ látẹ̀yìn o òun ò lè tí bọ̀ látẹ̀yìn òun ṣe máa ti okó bọ̀ yẹn látẹ̀yìn bí ti báwo nìyẹn òun ò lè tí bọ̀ látẹ̀yìn o pé wàá gbára dúró kóun bá ẹ lájọṣepọ̀ láti wájú ni sùn kóun tó kó bọ̀ òun bá ní òun ṣe máa sùn tẹ́ máa tó kó bọ̀ ẹ máa tí bọ̀ látẹ̀yìn tó o bá ti gbà kó o sùn kí n ti okó bọ̀ àwọn òun ò ṣe o kémi sùn kóun tó kó bọ̀ ni àǹtí ṣeun oṣù náà ni o tó bá sì sùn tó bá máa tó kó bọ̀ ẹ mọ̀ ó ti ń sanra sí ikú ẹ̀ títí ń tóbi ju tẹ̀sán wá lọ kò ní kanlẹ̀ kò ní kankan pé kéèyàn kan máa fi nǹkan rin etí òbò lásán ni òun wò pé n tóun fẹ́ tóun nìyẹn òun dẹ̀ gbá ká mú ẹ̀ òun ò sọ fẹ́ nìkankan òun ò bájà òun ò ṣe kán báwọn ṣe ń ṣe nìyẹn àmọ́ ọkọ òun ló ní kó mu ọtí ọkọ òun ló ní kó kóbìnrin ọ̀rọ̀ yìí tẹ̀ sọ pé àwọn tí wọ́n bá ní okó àwọn ló máa ń kó obìnrin ẹ̀ parọ́ ọkọ òun kó obìnrin débi pé ṣé pupa lẹ fẹ́ ni dúdú lẹ fẹ́ ni àyìnrín lẹ fẹ́ ni ètò ga lẹ fẹ́ ni ìdókòó lẹ fẹ́ ni kí nìkan tó wá ń gbádùn lára ọkọ òun ó ní kò yé òun ọkọ òun díẹ̀ ń ṣe fàájì débi pé ìgbà táwọn wá ṣe o àwọn tó kọ́lé àwọn kó lọ ilé táwọn ń gbé ṣẹ́ẹ́bí táwọn wá kó lọ yẹn ibẹ̀ ni wàhálà ti wá ṣẹlẹ̀ gbogbo àwọn rádaràda àwọn èèyàn ńláńláńlá àdúgbò yẹn ọkọ òun ò kì í bá wọn rìn o àwọn tó jẹ́ wípé wọn ò ní tó kọkọ òun ló rán aṣọ sí wọn lọ́rùn àwọn yẹn lọkọ wọn bá rìn àwọn yẹn ló máa ń bá rìn kó ṣáà máa bá wọn rìn kó kó wọn lọ sí beer parlour ọkọ òun ṣe fàájì fún wọn kó rọtí fún wọn gbogbo àwọn woman tó wà ládùúgbò tí wọ́n ń tọ́tí àwọn lọ rí ọkọ òun ní tó máa pariwo lágbẹ́já níbo lẹ́wà á ní tó ń sọ mí ní ṣẹ̀mọ̀ àwọn títí outgrow gbogbo àwọn kankan so àwọn tíjọ máa ṣọ́ àwọn tíjọ ń sọ àwọn ọ̀rọ̀ kankan mọ́ra wọn àti òun sọ mí ní tó ń ṣe kíní kan ní o ṣe máa sọ mí o ṣe máa ṣe kíní kan tó bá ní òun ò sú ẹ̀ àmọ́ bí tẹ́ bá wo iye kíyàn náà mọ̀ bí tó bá ó náà dákẹ́ ó ní tó kò máa ṣe tó máa bá múra tó bá múra ọkọ òun jẹ́ nǹkan tó lára ọkọ òun dá o òun fòun lóhun jẹ o òun sanwó sukú àwọn ọmọ ẹ o kó fa àwọn ọmọ ẹ ṣeré o òun dẹ̀ bímọ fọ́kọ òun ọmọ 5 ló ń bí fọ́kọ òun ọkọ tó dá lọ́kọ òun àmọ́ bí ìbálòpọ̀ yẹn bó kò ṣe wá kéré tó yẹn tí ò wọlé tó yẹn tó bá yẹ bóun lájọṣepọ̀ báyìí tó dà sí báyìí tóun bá lo nǹkan sí oyún dé nìyẹn
oyún sá lòun gbé fọ́kọ òun so òun ò rójú ọkọ òun lẹ̀ á ṣáà máa ṣe bó ṣe wù àǹtí Ṣeun ó dẹ̀ mú òun tọ́jú ọmọ ògo tóun fi sáré káàkiri ni pé ẹni tó mọ̀ òun tọ́jú ọmọ àbí tó bá ń lọ àwọn èèyàn máa sọ fún un pé ibi tó kọ òun jẹ̀ sí yìí o ibi pépà lọ yìí o ó lè ṣe gbá o ó lè ṣàwo o ó ní wọn tún ní bàbá lágbájá ibo lè wá wà kíni kan nígbà tí wàhálà ẹ̀pọ̀ oníbo ṣe bẹ̀rẹ̀ sí ń wòran nìyẹn ó ní mo fọwọ́ lẹ́ràn mo bẹ̀rẹ̀ sí ń wo ọkọ mi ìgbéra mi lẹ́mìí gbígbóná mọ́ nígbà tí hypertension fẹ́ pa òun bẹ̀rẹ̀ sí ń wòran òun ò torí ẹ̀yìn àlè o ṣèbílẹ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀mejì láàrin oṣù àbẹ́ẹ̀kan láàrin oṣù wọ́n ń wọlé wọ́n fọwọ́ ra wọn lára wọ́n ń dà àwọn jẹ́ ìgbà kámú bẹ́ẹ̀ wọ́n ní bó ṣe yá nìyẹn láti bí ọdún 4 báyìí pọkọ òun bá ti dọ́dọ̀ nǹkan ọmọkùnrin ọkọ òun ò lé òun ti ẹ̀rù bóyá ṣọkọ mi yéètì mi ni kí ló ṣẹlẹ̀ kí ló dé nígbà kan ó ní ọkọ òun ò lé o ó ní tó bá lè báyìí kó fẹ́ gun orí obìnrin báyìí ó tó máa rọ padà ni ibùdó ti pé léyìí ní báwọn ṣe kó sí nìyẹn o gbogbo ibi táwọn ń dé wọ́n sọ fọ́kọ òun pé ọwọ́ obìnrin ló wà níbẹ̀ ọkọ òun ò sì jiyàn ọkọ òun ò jiyàn ibi tóun gọgọ fún alára ẹ lọ tọkọ òun lọ fún alára ẹ wọ́n lọ́wọ́ obìnrin ló wà níbẹ̀ ibi táwọn jọ lọ wọ́n lọ́wọ́ obìnrin ló wà níbẹ̀ ọkọ òun ò sì jiyàn kò sọ pé rárá ìgbà tó délé mi ò bàjà ṣe ń pé kóbìnrin mi ni àwọn àbàjà pé àwọn obìnrin òun ò bàjà òun wò pé àmúwá Ọlọ́run ni àkọọ́lẹ̀ ni òun gbójú òun kúrò bẹ́ẹ̀ àǹtí Ṣeun ẹ má jẹun àpòrò tàn yín jẹ tó kọkọ mi bá lè bá tàbá gbogbo àjò tá a ṣe oríṣiríṣi tẹ bá dé ní yàrá ọkàn mi bí ẹni wípé ń tàgbò ni èmi àti òkùnjọ sùn papọ̀ bó ti fi mọ́ mi lára láti ilẹ̀ kì í sùn tì mí ọlọ́mọ tó náà dé ti kẹwàá náà tá tún kọ́lé náà wọn kálukú ní yàrá ti ẹni wá dẹni tó ń jókòó sílé báyìí ó dẹni tí kì í jáde mọ́ tó bá fẹ́ lọ bí iṣẹ́ tó bá dé báyìí ó máa dúró sílé ó dẹni tó mọ̀ pé ẹ̀yà yágájá níbo ló ń lọ tó ń bá wọn wẹ̀wù tó ń bá jáde ibo lẹ́sùn lọ tó ń bá makeup ọwọ́ báyìí ni ó mọ̀ fi nu makeup òun má jáde má ṣe gbá kan ó ní òun á ti wá farabalẹ̀ òun ò ṣe nǹkan kan ó ní mọ̀ tó wáyá bóun ṣe àwọn ọ̀rẹ́ òun kan sọ pé agbẹ́jẹ́ ọkọ̀ máa parẹ́ ẹ̀dànù ni o ọmọkùnrin ọkọ̀ máa parẹ́ ẹ̀dànù tó ń bẹ̀rẹ̀ sí ronú pé kí ló ṣe ọkọ̀ máa parẹ́ ẹ̀dànù ni o àwọn tó ń fi ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi arọ́kọ̀ mi ò lè mọ̀ ṣé bó tiẹ̀ ṣe máa ń wọlé tó sì ń fi ra dẹ̀dẹ̀ tẹ̀lẹ̀ táwọn sì ń fi ra ní ìsìn báyìí kò tiẹ̀ wá lè mọ́ àtọ́ ọkọ mi ṣàbẹ̀rẹ̀ sí jowó oríṣiríṣi gbogbo ìgbà mi tiẹ̀ sílẹ̀ ní kankan tó bá mi lájọṣepọ̀ because èmi máa ń wò pé tí n bá lọ ṣe tó bá ká mi ń kọ́ tó bá ṣe gbá ń kọ́ ó jẹ́ ìjọkùnrin gidi mo sọ fún yín lẹ́yìn ìbálòpọ̀ yìí ó dáa àti pé kó máa kóbìnrin káàkiri nígbà tágbára rẹ̀ le tó máa ń ṣe kinní yẹn kò ṣe ó wá jíjọ́ yìí ẹni yìí mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí mo mọ̀ gan-an tí mo ní àwọn challenges kan ó support mi ìgbà yẹn mi ò tí ì máa rí nígbà tí mo wá padà ara wa òun náà onígbéyàwó tiẹ̀ náà òun náà face 1 or 2 things àǹtí Ṣeun bí màá ti ṣe jọ ọ̀rọ̀ bí a ti ṣe wọ nìyẹn ọjọ́ yìí mi múra kó mo fẹ́ lọ dó o kákọ̀ tiẹ̀ ríra for the long time kí nìkan mo sọ̀rọ̀ náà ó pẹ́ tí mi bá mi sọ̀rọ̀ mo ṣe lọ nìyẹn àwájọ ń sọ̀rọ̀ o àti ṣe mọ̀ bíi kéèyàn máa jọ sọ̀rọ̀ kí nìkan wá ní àwájọ ń sọ pé òun dẹ̀ láìkì mi ni ó ti bá mi sọ̀rọ̀ fún pé òun láìkì mi tẹ́tẹ̀lẹ̀ mi náà wò pé kájọ máa sọ̀rọ̀ pé kájọ jẹ́ ọ̀rẹ́ pé kájọ máa sọ̀rọ̀ báyìí jọjọ ń sọ̀rọ̀ ni ẹ̀ ṣẹ́jọ́ yẹn bí mo ti lọ bẹ̀ báyìí àwájọ ń sọ̀rọ̀ ọmọkùnrin sí mi ní báwo wá ní kí nìkan mo ní mo wà ókè o ṣe tó ọmọkùnrin yìí tó ń bá mi sọ̀rọ̀ báyìí ara mi ti dìde tí mo rí nǹkan ọmọkùnrin bọ̀bọ̀ yìí báyìí okó ẹ̀ tóbi okùn mi bí ní pé mi ò rí irú ẹ̀ rí ni okó ọmọkùnrin má tóbi o okó ẹ̀ má gùn o bí mo ṣe rí báyìí mo ní mo kò tá à ń sọ báyìí ọ̀rọ̀ parẹ́ mọ́ mi lẹ́nu ni ṣé tó ọmọkùnrin sọ pé báwo ni kíní kan ṣe rí high blood pressure tí mo ní yẹn ojoojúmọ́ ló fi ń increase sí tó pé àwọn dókítà ní pé ṣé mi kì í ní ìbálòpọ̀ ni tí mo ní pé ìbálòpọ̀ ìgbà kó tó ìgbà yẹn gan-an tó bẹ̀rẹ̀ pé tó tó pé ọkọ mi ò ṣiṣẹ́ mọ́ gan-an tó pé ṣé mi ò ní ìbálòpọ̀ tí mo ní pé ọkọ mi wọn jẹ́ tó lágbára ìbálòpọ̀ kíní kan tó ní ok ó ní before then gbà tó kọ ọkọ òun bẹ̀rẹ̀ òun ò máa tọwọ́ bọ ní òbò ara òun tó máa bá ara òun ṣeré tó máa tọwọ́ bọ ní òbò ó ní wọn bá ara òun ṣeré ìgbà míì wọn ò ní dà gan òwò Ọlọ́run rúwa yóò lè wọn wà bọ́ ilé báyìí tó bóyá ó kọ̀ tí òun lu bẹ́ẹ̀dì báyìí wẹ́kẹ́rẹ́ tó yẹ kóun tó kàn sí báyìí lásán kọ̀ tí ṣubú lu bẹ́ẹ̀dì náà ti ṣan tó ọmọkùnrin tó kọ́ ká mọ́ òun tó tìbọ̀ kẹ̀tẹ̀ kọ́ lóun kó ń tọ́nu ni ṣe tó ń tọ́nu báyìí tó kó bóun lára báyìí ara wọn bẹ̀rẹ̀ sí gbóná ni ara wọn bẹ̀rẹ̀ sí
gbóná ó ní a kò sí mi lábẹ́ o kí ló dé tó tẹ́lẹ̀ ń gbóná báyìí wọ́n sọ pé òun ò sí alájà yẹn òun ò bóun ṣe rí ó sí alájà níbi tí báwo ọkọ mi ò ṣe fún mi rí o alájà àǹtí Ṣeun alájà máa ń jẹ́ kára èèyàn gbóná okó ẹlẹ́yìn ó máa ń jẹ́ kí ara èèyàn gbóná ara mi gbóná ara mi ṣẹ́gìrì mọ́kùnrin tí wọ́n ní pé mo ní mi ní kú kó wá ṣe sígbà tó ti okó yẹn bọ̀ mi tó bẹ̀rẹ̀ sí ń dùn mí báyìí bẹ́ẹ̀ ni mo ń pariwo bẹ́ẹ̀ mi ì fẹ́ kó jọ rárá nígbà tó ọmọkùnrin dà báyìí tí má fẹ́ lọ dún ọmọkùnrin mi kì í lọ níjọ́ lásán mo máa ń lọ fún èèwọ̀ òde la máa fi wà ń bẹ̀ ẹ̀ẹ̀kan láàrin oṣù kan ni o a máa ń pàdé o ṣe mọ kò sí mi ò bó ṣe máa ń parọ́ bó máa sọ ọkọ mi pé mò ń lọ ìbò ń fẹ́ dín pé mò ń lọ mi mọ bí mo ṣe ń parọ́ mi mọ̀ ń rọpa so màá ẹ̀ẹ̀kan láàrin oṣù kan yẹn màá ti máa wá rọpa lẹ̀ màá ti máa ṣe kínní màá ṣáà lọ tá a bá ti wọ ní òtẹ́ yẹn báyìí ọmọkùnrin yá ti kọ́kọ́ mú mi ná àmọ́ bedroom á wẹ̀ látòrí délẹ̀ á fà mí lọ́yàn á mú ọyàn mi ọkọ mi mo jẹ́ ní tó lọ́yàn o ọkọ mi kì í mọ ọyàn mi kì í ọmọkùnrin àgbọ́yàn mi sẹ́nu á mú ọyàn mi á fà á tó bá fọ ọyàn mi tó á mú okó ẹ̀ á ti bọ́ mi láàrin ọyàn á kọ́kọ́ dún bẹ́ẹ̀ náà èmi gan mímí á fẹ́ bọ́ ọmọkùnrin yẹn tó wá mú mi á wá tètè òbò mi kalẹ̀ á máa fokó máa nà mí máa pariwo ọmọkùnrin tàbí ẹ̀ ń sọ yìí ẹ̀ ń sọ fún yín àti Ṣeun tẹ́ bá ń sọ pé àwọn èèyàn ń dún yàn ẹ má fẹ́ dún kó tó fẹ́ gbádùn kó má lọ dún àwọn aláàjì yẹn o lọ dún àwọn tó máa ń pè ní àáfà ọmọkùnrin dún yàn tó mọkùnrin bá dún mi tán tó bá fẹ́ pa mí kú àwọn ni kì í ṣe lẹ́yìn tó bá ti tó kú bọ̀ mí látẹ̀yìn báyìí mo tún nǹkan tó nídìí gan mo nídìí mo dẹ̀ ní ṣòbò mo ní ṣòbò tí n bá béèrè báyìí ṣé rí òbò póríṣiríṣi àwọn òbò kan tó pé ẹ̀yìn náà máa ń wà àwọn tó bá lóbò lẹ́yìn yẹn tó bá jó wọn lálájá báyìí ẹ̀mí orí wọn máa ń fẹ́ dàrú ni àwọn kan wà òkè lòbò wọn wà irú àwọn tó kọ òbò wọn wà lókè yẹn tó bá jó wọn lálájá ò lè má gbádùn dáadáa àmọ́ àwọn tó bò wọn máa ń wà ńlẹ̀ àwọn tó bò wọn máa ń wà lẹ́yìn tó bá jó wọn lálájá gbogbo òbò yẹn ó máa dojú báyìí lẹ́yìn ni ṣe é ṣe rí báyìí á dojú báyìí lẹ́yìn ni ògbè báyìí á wá dojú báyìí lẹ́yìn ṣe é rí ọwọ́ mi báyìí ẹ̀yìn ló máa wà ẹ wà má ó ní ọmọkùnrin yìí látẹ̀yìn gbá mi báyìí tí ó tẹnu bọ bẹ́ẹ̀ ni pé òun máa bẹ̀rẹ̀ bí ẹdí Ṣeun ẹ wò ọmọkùnrin yìí báyìí á tẹnu bọ òun ló látẹ̀yìn bá dùn wọn fara dùn wọn àwọn ẹsẹ̀ tó kó bọ̀ wọn bẹ̀rẹ̀ sí máa dùn wọn bẹ̀rẹ̀ sí máa pariwo ọmọkùnrin pé tó bá ti kàn ní ọmọ yìí láti àárọ̀ táwọn bá jọ wọlé láti àárọ̀ ó máa di 8 kó n tó kúrò mi gbà yẹn ó máa di 7 gbà mí ìgbà tó ń bá wò pé ìgbà mi wọn sọ pé àwọn oníjú 4 o'clock lérò ni o àti Ṣeun ó máa ti bá mi ra oríṣiríṣi bọ̀ àti máa gbàgbé mi lọ jámọ́lá tí máa ti jẹ́ tó báyìí tá a ti wọlé báyìí àti ra àwọn oríṣiríṣi bọ̀ fún mi kódà mi kì í gbowó lọ́wọ́ ẹ̀ tó bá ní gbowó máa ní rárá mi ní ìdòwú ẹ̀ just once in a while ni kó wá máa dùn mí ni torí mi ìfẹ́ fọkọ mi lẹ̀ ní ìsìgbà tó kókó mi ń le tó le dóòyàn kó dó mi o nígbà tó kó òun àṣìṣe mọ́ nísìn ló wá sọ mí di goddess tí bá wà lókè bá mo wà nísàlẹ̀ tí mi ara ń gbéra mo gbóná ara mi jù tí mò ń play orin a ní kí n má lọ sórí TikTok mọ́ aṣẹ́wó láàrú TikTok tí mo dẹ̀ ń dó TikTok kan mo ti pàdé ẹ̀ o mo ti pẹ́ mo ti mọ̀ tó pé ó ti help mi rí èmi ò ti pàdé ọkùnrin kankan TikTok ẹ̀ mọ̀ ìyàwó lé ní mí náà gbọ́dọ̀ mọ̀ kó tẹ̀ wọ́n máa ṣe àti Ṣeun mi lè parọ́ fún yín ọmọkùnrin ń gbé mi débẹ̀ mi ò dẹ̀ ready àti filẹ̀ ní anytime soon ọmọkùnrin yẹn ṣe mi ò ready àti filẹ̀ ní anytime soon kó tiẹ̀ ṣe bó ṣe máa ń dùn mí tó gbégbá mi báyìí tó bá dùn mí látẹ̀yìn báyìí á máa gédé á máa dùn mí máa pariwo àǹtí Ṣeun mo gbádùn òkú ọmọkùnrin yìí àǹtí Ṣeun tí n bá dúró báyìí mo máa ronú ọmọkùnrin yìí ní ọkọ mi mo bá ra nǹkan fún pé kò lò pé òkè o fún nǹkan tó ń ṣe yìí o lò ó kìíní kan gbogbo eré láti sá wọn lóbìnrin ló gbókó lọ́wọ́ ẹ̀ òun náà ò dẹ̀ jiyàn torí kò ó yẹ kó òun náà sọ pé ọmọ ẹni tó gbókó yẹn ni torí wá sọ pé obìnrin ló gbókó lọ́wọ́ ẹ̀ kò ní jiyàn a ní kí la fẹ́ wá ṣe sí báyìí obìnrin wo ló gbókó lọ́wọ́ ẹ̀ kò sọ níbo ló ti pàdé obìnrin tó gbókó lọ́wọ́ ẹ̀ kò sọ ọwọ́ tí mo wá wà yìí wọ́n wá gbà wọ́n release ẹ̀ wọ́n release okó ọkọ òun o okó bọ̀bọ̀ yìí
kọ́ lóun sàmọ̀lẹ̀ kan gbà yẹn tí wọ́n bá ti gbókò bọ̀bọ̀ yìí